ọpẹ́ jọ kí ló wá ṣe ọpẹ́ jọ kí ló wá ṣe ọpẹ́ jọ irọ́ o wọ́n máa fi ìwẹ̀ níbo ló dé ó rí ilé ká níbo ló dé ṣùgbọ́n mo mọ̀ kó máa wọ 10 million níbo ló ti dé mi lè sọ báyìí àwọn èèyàn mi máa wò ó nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ti Amẹ́ríkà wọ́n ti lọ sí shift àwọn ti London àwọn náà lọ shift lọ́wọ́ àwọn Canada àwọn náà tí ìjì wọn lọ shift wọn ṣùgbọ́n wọ́n máa wo adé mi jọ̀ọ́ wọ́n ti pàjọ kọ́lé yìí ni jọ̀ọ́ pẹ́ jọ̀ọ́ èmi náà mọ̀ pàjọ kọ́ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ bá mi wò ó ẹ ṣàánú mi ẹ̀yin èèyàn ẹ bá mi wò ó ẹ má jẹ́ kó tilẹ̀kùn mọ́mọ́ nílé wọ́n fẹ́ lé mi jáde ẹ jọ̀ọ́ ẹ bá mi wá adé mi lórí Ìjẹ̀bú official TV ọ̀pẹ́ wọn máa wò sẹ́ẹ̀ wọ́n máa wò ó. ẹ̀yin tiẹ̀ ẹ̀yin fáǹsì ṣe ti gbọ́ báyìí kò sílé o kò sílé fún anybody kò sórun fún anybody kò lè wọlé ìwà ó dìgbà tẹ bá ti bá wò ó tó bá ti pé 10 million view ló tó máa wọnú ilé ìwà tẹ bá ti mọ̀ pé nífẹ̀ẹ́ ẹ sáré bá lọ wò kó tó lè padà wálé kó lè rí ilé wọ̀ kó lè rórun sùn ẹ ṣe o. mo ṣì wá bí o. níbo níbo kò tí ì wọ 10 million views tó bá ti wọ 10 million views má padà bọ̀ nílé.